Mr. Quality. Mr. Quality. Mr. Quality. Òkè Àgúnlá lè tó pẹ̀lú Mr. Quality. Tẹ́ ẹ bá wá ní èyíkéyìí èròǹgbà tàbí ẹ bá ní ìbéèrè ẹ lè fi síbi abẹ́ kọ́mẹ́ǹtì yẹn o torí pé àyè wà fún yín. Lábẹ́ bó ti wulẹ̀ kó rí ẹ̀dá tó bá wáyé tó wá ṣe rere láyé irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ dára rẹ̀ mọ̀ èèyàn gbọ́dọ̀ dára ẹ̀ mọ̀. Ẹ̀dá gbọ́dọ̀ dára ẹ̀ mọ̀ láyé àìdára ẹni mọ̀ òun ni ìṣòro gbòógì tó ń fín ọ̀pọ̀lọpọ̀ lápẹ́ tó fi ń rò èké bóyá ogun ìdílé ló ń ṣe òun. Kábíyèsí Ọlọ́run ọ̀rọ̀ yẹn tún ṣetán láti fẹ́ máa bọ́ọ̀lẹ̀ láṣálẹ̀ yìí a jẹ́ pé kó o tún wá kún Mr. Quality yìí tún wá rún ahọ́n yìí tún wá ro ahọ́n yìí lágbára káyé ó lè mọ̀ pé lóòótọ́ iṣẹ́ ọ̀rọ̀ sísọ yìí ó fi rán Quality ní kì í ṣàyàbá. Àní ẹni tó wáyé ẹ̀dá tó wáyé tó wá ṣe rere láyé ẹ̀dá tó wáyé tí ò fẹ́ dà gẹ́gẹ́ bí ejò tó kọjá lórí àpáta tí ò nípa irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ gbọ́dọ̀ dára rẹ̀ mọ̀ pé irú kí ni mí gangan how can I define myself bó mo ṣe lè ṣàpèjúwe ara mi ta ni mí. Ọ̀pọ̀lọpọ̀ tí ò dára rẹ̀ mọ̀ òun ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló fi ń ṣeṣẹ́ tí ò yẹ kó máa ṣe àìdára ẹni wọn ẹlòmíì òun ló fi ń wà níbi tí ò yẹ kó wà torí pé ṣé kí n má parọ́ tọ̀ yín Ọlọ́run dá wa lónìrànràn bá a ṣe yàtọ̀ síra wa bẹ́ẹ̀ náà lọ́lọ́run fún ẹ̀bùn tó yàtọ̀ ló fi fún wa lára. Àìdára ẹni mọ̀ òun ló ṣokùnfà tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó fi ń kúnlẹ̀ síwájú wòlíì pé dádì ẹ gbàdúrà fún mi àáfàá ẹ bá mi ṣàdúrà ṣé má parọ́ tọ̀ yín orí ọ̀fẹ́ tọ́lọ́run fún ẹlòmíì kì í ṣe wòlíì kì í ṣe àáfàá lóòótọ́ ó ju wòlíì tó ń kúnlẹ̀ síwájú ẹ̀ lọ ṣùgbọ́n ńgbà tí ò dára rẹ̀ mọ̀ kò mọ orí ọ̀fẹ́ tó ń bẹ níwájú òun ó ṣokùnfà ó ń kúnlẹ̀ síwájú wòlíì. Ẹ̀dá gbọ́dọ̀ dára rẹ̀ mọ̀ ẹ̀dá gbọ́dọ̀ lè ṣàpèjúwe ara ẹ̀ àìlè ṣàpèjúwe ara ẹ̀ ẹlòmíì òun ló fi jẹ́ pé ó ń ṣe iṣẹ́ tí ò yẹ kó ṣe ẹlòmíì kì í ṣe iṣẹ́ oṣù òun ni ọ̀nà tí ó gbà tí ó fi jẹ́ èèyàn láyé ṣùgbọ́n bóyá bí káràkátà káṣàmú kátàgbá kátàwó kátàkòkò bàbá sásùn òun lorúkọ rẹ̀ ó fi hàn òun ni ó fi jẹ́ èèyàn tí ó fi kọ́lé mọ́lé tí ó fi rọkọ̀ mọ́kọ̀ láyé ṣùgbọ́n irúfẹ́ ẹni bẹ́ẹ̀ iṣẹ́ oṣù tí èsì ó máa fẹ́ sí i lára èyí tí ó máa gbowó oṣù tí ó máa wọ súùtù tí ó máa de táì mọ́rùn òun ní fojoojúmọ́ lé káàkiri àìdára ẹni mọ̀ ni kò dára rẹ̀ mọ̀. Ṣé má parọ́ tọ̀ yín ẹ̀dá tó bá kọ̀ tí ò bá dára rẹ̀ mọ̀ láyé iṣẹ́ tí ò yẹ kó ṣe òun ni ó máa ṣe ọ̀nà tí ò yẹ kó rìn òun ni ó máa rìn torí pé kò ní lè sọ gan ní pàtó irúfẹ́ nǹkan tó yẹ àti nǹkan tí ò yẹ. Nínú ìrìn àjò ẹ̀dá láyé ẹ̀dá gbọ́dọ̀ kíyèsí kó mọ ọ̀nà tí ó là tí ó tọ̀ láti fi là láyé ọ̀nà wo lè èèyàn ó tọ̀ tí ó fi là láyé èèyàn gbọ́dọ̀ fi dára ẹ̀ mọ̀ ní. Ọ̀nà ìdára ẹni mọ̀ òun ni àkọ́kọ́ ṣé má parọ́ tọ̀ yín kádàrá ẹlòmíì ìṣẹ̀dá ẹlòmíì kò gba nǹkan ìṣẹ̀ṣe kódà kí wọ́n lo bílíọ̀nù lọ́nà mẹ́wàá náírà kí wọ́n fi ṣiṣẹ́ ti ìbílẹ̀ fún pé ó dá amú ewé gbá amútàwó amútikòkò bàbá sáùsùn ó yẹ gbà kí nǹkan fi lè bọ́ sípò ṣé má parọ́ tọ̀ yín àfàìmọ́ ti ìfọwọ́ kàn tó bá ti fọwọ́ kàn báyìí ó dòtú òbúùtù bẹ́ẹ̀ tẹ̀ àṣà tí ò ní kán ó di òtún bá ń tẹ́nu. Bẹ́ẹ̀ lábẹ́ bó ti wulẹ̀ kórí ìṣẹ̀dá tiẹ̀ òun ni ò rọ̀ mọ́ ti nǹkan ìbílẹ̀ nǹkan dúdú ìṣẹ̀dá ẹlòmíì ò rọ̀ mọ́ kẹ́ ẹ fi gbogbo owó ilé ayé yìí kẹ́ ẹ fi ṣoògùn fún kò lè ṣiṣẹ́ fún torí pé ìṣẹ̀dá rẹ̀ ò rọ̀ mọ́. Àìdára ẹni mọ̀ òun ló jẹ́ ìfàsẹ́yìn fún ẹlòmíì tó jẹ́ ogun tó ń bá ẹlòmíì fúnra tó sì rò bíyá bí ogun ìdílé ni lọ́lọ́wọ́ ni náà ó kórìíra nǹkan ìbílẹ̀ dọ́ba ó kórìíra nǹkan dúdú dọ́ba ó kórìíra nǹkan ti ṣẹ̀ṣẹ̀ pé ká wá mú igbá ká fi kún àwo ká mú àwo ká fi kún gbá ká fi kíní ó kórìíra ìdọ́ba ṣe má parọ́ tọ̀ yín ìkórìíra ìṣẹ̀ṣe ìkórìíra nǹkan ìbílẹ̀ ó sì jẹ́ gẹ́gẹ́ bí ogun tó ń kojú ẹ̀ torí pé ìṣẹ̀dá ẹ̀ ó rọ̀ mọ́ nǹkan ìbílẹ̀. Ṣé má parọ́ tọ̀ yín ìṣẹ̀dá kálukú ó ní nǹkan tó rọ̀ mọ́ ìṣẹ̀dá kálukú ó ní nǹkan tó lòdì sí. Àìdára ẹni mọ̀ òun ni ò jẹ́ kí èèyàn mọ oúnjẹ ògùn ẹ̀ àìdára ẹni mọ̀ òun ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ èèwọ̀ ògùn ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fi ń jẹ èèwọ̀ gẹ́gẹ́ bí oúnjẹ tí ọ̀pọ̀lọpọ̀ fi ń sá fún oúnjẹ tó wá ń súnmọ́ èèwọ̀.
ẹ̀dá tó wá sáyé tóun náà fẹ́ lóko láyé, ẹ̀dá tó wáyé tó fẹ́ rí gbèsè tó wá san láyé tó fẹ́ rí san, irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ gbọ́dọ̀ dára rẹ̀ mọ̀. ṣé má parọ́ tàn yín, kì í ṣe gbogbo ẹ̀dá ni ó ṣe iṣẹ́ oṣù ló máa ṣe é là, torí pé ìṣẹ̀dá ẹlòmíì ò tiẹ̀ rọ̀ mọ́ rárá. ìṣẹ̀dá ẹlòmíì ò rọ̀ mọ́ kó máa sìn yàn tàbí kó máa ṣe kúbẹ́kúbẹ́ kó máa babúbú lábẹ́ èèyàn. ìṣẹ̀dá ẹlòmíì ò rọ̀ mọ́. ìwọ ló sì ń léṣẹ́ PA káàkiri yìí pé Your Excellency ẹ dákun ẹ gbà mí bíi PA yín kí n máa bá yín gbé fáìlì. ṣé má parọ́ tàn yín, ẹlòmíì ò ṣàwárí ara ẹ̀, kò mọ irúfẹ́ ẹ̀dá tó jẹ́, kò mọ ìṣẹ̀dá ẹ̀, ló fi jẹ́ pé kó máa babúbú sábẹ́ èèyàn. ó ṣàwá tí ń rówó oúnjẹ, ó ń rówó fi ránṣẹ́, ó ń rówó ra súùtù, ó ń rówó ra bàtà, ó sì ń rówó ra tẹlifíṣàn fi ra nǹkan kan sínú ilé. ó tán bẹ́ẹ̀ tó bá ṣàwárí ara ẹ̀ tó dára rẹ̀ mọ̀, ọ̀nà rẹ̀ ga ju ibi tó wà yẹn lọ. bẹ́ẹ̀ ni Òkè Àgùnlà pẹ̀lú Mr. Quality. ṣé má parọ́ tàn yín, mò ń sọ̀rọ̀ nípa ìdára ẹni mọ̀, eléyìí tó jẹ́ ọ̀nà kan pàtàkì tí èèyàn fi discover ògo láyé. ẹlòmíì níbi tí Ọlọ́run dá ẹlòmíì special dé, àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ Ọlọ́run á ti fi hàn lónìí, nǹkan tí ó ṣẹlẹ̀ lóṣù tó ń bọ̀ Ọlọ́run á ti fi hàn ẹlòmíì lónìí, nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́dún tó ń bọ̀ Ọlọ́run á ti fi hàn ẹlòmíì lónìí. ṣùgbọ́n látàrí pé kò dára rẹ̀ mọ́ ni alágọ̀jàre, nígbà tí kinní yẹn bá wá ṣẹlẹ̀ àwa máa ní mo dẹ̀ lálàá kinní yìí o, mo dẹ̀ lálàá kinní yìí, mo dẹ̀ fi kinní yẹn lálàá o, ṣé pé kinní yìí padà wá sí ìmúṣẹ? ò dára rẹ̀ mọ́ ni. mo sọ ńgbà tí mo bẹ̀rẹ̀ ètò yìí, mo ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní, ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ eléyìí tí Ọlọ́run fún ẹlòmíì kò nílò láti lọ rèé máa kúnlẹ̀ síwájú àfáà tàbí wòlíì kan láti wòlíì ẹ gbàdúrà fún mi rárá, torí pé orí ọ̀fẹ́ tọ́lọ́run fún onítọ̀hún ó ju ti wòlíì tó fẹ́ lọ kúnlẹ̀ síwájú ẹ̀ lọ. orí ọ̀fẹ́ tọ́lọ́run fún onítọ̀hún ó ju tààfáà tó fẹ́ lọ bẹ̀ kíkó bẹ̀ pé kó bóun gbàdúrà lọ, ṣùgbọ́n torí pé kò dára rẹ̀ mọ̀, kò discover ara ẹ̀, ó máa gbé orí ọ̀fẹ́ tiẹ̀ tó ga jù láti lọ fi kúnlẹ̀ sábẹ́ orí ọ̀fẹ́ eléyìí tó kéré sí tiẹ̀. ewu tó wá wà ń bẹ̀rẹ̀ níbi tó pọ̀lọpọ̀ àwọn yẹn tí ò yé wọn dé. ṣé má parọ́ tàn yín, dè mọ́ bó bá ṣe ń kúnlẹ̀ síwájú ẹni tí orí ọ̀fẹ́ tiwọn tó kéré sí tiwọn, òun ní orí ọ̀fẹ́ tiwọn tó pọ̀ tẹ́lẹ̀ ní a máa dínkù. the more bí wọ́n bá ṣe ń bẹ ẹni tí orí ọ̀fẹ́ tiẹ̀ tó kéré sí ti tiwọn tó bá ṣe ń bẹ̀ ẹ́ lọ́wọ́ ẹ̀, òun ní orí ọ̀fẹ́ tọ́lọ́run fún ló máa dínkù. irúfẹ́ ẹni bí àwa máa ṣe wàhálà. ẹ jẹ́ ń béèrè ìbéèrè. wọ́n ń gbé ọ̀rọ̀ yẹn wá, bẹ́ẹ̀ mo dẹ̀ ń gbìyànjú láti mú lọ́kọ̀ọ̀kan èjèèjì. kábíyèsí, ṣe má parọ́ tàn yín, ẹ̀dá tó bá fẹ́ là láyé ó gbọ́dọ̀ mọ ọ̀nà tí ó là tí ó fi jẹ́ èèyàn. ṣé ibi tí kìíní yìí rújú dé, èèyàn lè wà níbi iṣẹ́ kan kí èèyàn máa ṣiṣẹ́ kẹ́fìrìtì máa lọ ní serere wẹ̀rẹ̀rẹ̀, òun rówó náà ò ní wàhálà, kò sí wàhálà kankan, òun rówó fi ránṣẹ́ lé, òun gbọ́ bùkátà, oníyàwó olọ́kọ gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀nà yẹn gan lọ́nà ẹ̀, ibi tó yẹ kó wà yẹn gangan kọ́ níbẹ̀ ló wà, ibi tó yẹ kó wà kọ́ ló wà, ibi tó rújú nìyẹn o. ṣé má parọ́ tàn yín, àìdára ẹni mọ̀ ló ṣokùnfà tí ọkùnrin mi fi fẹ́yàwó tí ò yẹ kó fẹ́, àìdára ẹni mọ̀ ló ṣokùnfà tí obìnrin míì tó fi fi ọkọ tí ò yẹ kó fẹ́, ọkọ tí ò yẹ kó fẹ́ òun ló fẹ́, torí pé kò dára rẹ̀ mọ̀, kò lè divine ara rẹ̀, kò lè ṣàpèjúwe ara ẹ̀. ẹ jẹ́ ń béèrè ìbéèrè. ṣé má parọ́ tàn yín, gbogbo ẹ̀dá tó wà láyé pátápátá á jẹ orúkọ mẹ́ta kan, orúkọ mẹ́ta á jẹ kó tó di pé a kò láyé. orúkọ wo làkọ́kọ́, orúkọ wo nìkejì, orúkọ wo nìkẹta tí gbogbo ẹ̀dá tó wá sáyé tí ó jẹ́? orúkọ mẹ́ta kan wà tí gbogbo ẹ̀dá pátápátá tí ó jẹ́. bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ jẹ́ orúkọ mẹ́ta yẹn. olówó ó jẹ, olówó ó jẹ, níbi tó burú sí nìyẹn. olálàáfíà ó jẹ, olálàáfíà ó jẹ, ojọkùnrin ó jẹ, ojóbìnrin ó jẹ, ojáláwọ̀ dúdú ó jẹ, ojáláwọ̀ funfun. o gbọ́dọ̀ jẹ́ orúkọ yẹn. orúkọ mẹ́ta ni. èwo làkọ́kọ́, èwo lẹ̀kejì, èwo lẹ̀kẹta.
ṣe má parọ́ tàn yín ìrìn àjò ẹ̀dá láyé ẹ̀dá gbọ́dọ̀ mọ ara ẹ̀ ẹ̀dá gbọ́dọ̀ discover ara ẹ̀ ẹ̀dá gbọ́dọ̀ lè ṣàpèjúwe ara ẹ̀ pé irú ẹ̀dá wo ni mí. àlọ́pọ̀lọpọ̀ ẹ̀dá wà tó jẹ́ pé ìṣẹ̀dá rẹ̀ ń bá a jà ìṣẹ̀dá rẹ̀ ń kojú oró sí ìṣẹ̀dá rẹ̀ ń lé ohun rẹ̀ jìnnà sí torí pé ohun tó kórira ohun ìṣẹ̀ṣe tó kórira yìí gangan ni ìṣẹ̀dá rẹ̀ rọ̀ mọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìṣẹ̀dá tiẹ̀ ó rọ̀ mọ́ nǹkan ìṣẹ̀ṣe ìṣẹ̀dá rẹ̀ ó rọ̀ mọ́ ìṣẹ̀ṣe kí wọ́n mú wọlé ifá ẹ mú wọ gbòòrò ẹ tẹfá fún ẹ fi nǹkan ìbílẹ̀ kẹ́ ẹ fi hàn án ṣùgbọ́n òun ló sì wá kórira yìí pé láyé èmi ọlọ́run má jẹ́ èmi àwọn kan wá no torí nǹkan tó fi ń lé tí ò bá a láti gbà yìí rèé torí pé ìṣẹ̀dá ẹ̀ ó nífẹ̀ẹ́ sí nǹkan ìbílẹ̀ òun tó wá jẹ́ ẹni tó jẹ́ ara lásánlàsàn òun wá ń kórira nǹkan ìbílẹ̀ bẹ́ẹ̀ lápá kejì ẹlòmíín wà ìṣẹ̀dá ẹlòmíín wà tó jẹ́ pé gbogbo ojoojúmọ́ ló fi nífẹ̀ẹ́ ìbílẹ̀ tó bá ní kó gbé 1 million wá kó fi ṣe nǹkan ìbílẹ̀ fún ó rẹ́dì láti ṣe ṣùgbọ́n ṣe má parọ́ tàn yín torí pé ìṣẹ̀dá tiẹ̀ kò nífẹ̀ẹ́ nǹkan ìbílẹ̀ àfàìmátì ìfọwọ́ kàn ó ti bàjẹ́. orúkọ mẹ́ta wo lẹ̀dá ó jẹ́ láyé dandan ni ẹ̀dá gbọ́dọ̀ jẹ́ orúkọ yẹn kó tó padà sọ́dọ̀ aṣẹ̀dá bẹ́ẹ̀ ni mo sọ fún yín orúkọ wo làkọ́kọ́ èwo lè kejì èwo ní kẹta kábíyèsí ẹ̀dá tó wáyé tó wá ṣe rere ó gbọ́dọ̀ dára ẹ̀ mọ̀ irú èèyàn wo ni mí kí ni nǹkan tó mo gbọ́dọ̀ sá fún kí ni nǹkan tí mo gbọ́dọ̀ súnmọ́ ṣébi tí mo wà yìí ló yẹ kí n wà kí làwọn àpẹẹrẹ téèyàn ó máa rí téèyàn á fi mọ̀ pé ibi téèyàn wà yìí kọ́ ló yẹ kó wà bẹ́ẹ̀ mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní èèyàn lè wà níbi tó ti ń gbádùn tó ti ń gbowó oṣù tí gbogbo nǹkan ti ń lọ ṣùgbọ́n ibẹ̀ kọ́ ló yẹ kó wà ṣé bí mo ti sọ̀tàn mi fún yín rí pé ilé ìfowópamọ́ mo ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni former banker ni mí kẹ́ ẹ ti gbàgbé ṣùgbọ́n nígbà tó tún àyè kan mo gbìyànjú láti ṣàwárí ara mi pé ibi tó yẹ kí n wà kọ́ ni mo wà yìí nígbà tá a kọ̀wé fipò lẹ̀ àwọn èèyàn ní sórí bọ̀bọ̀ yìí pé ṣá níbi tí ò ti ṣiṣẹ́ Nàìjíríà yìí ó dẹ̀ resign ní bank ṣó wà ókè ṣá èèyàn gbọ́dọ̀ discover ara ẹ̀ gan orúkọ mẹ́ta dandan ni kẹjà ẹ̀dá ó jẹ́ orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dẹ̀ ní í ṣe pẹ̀lú ìgbé ayé ẹ̀dá ṣe má parọ́ tàn yín ó ní í ṣe pẹ̀lú gbèsè tí ẹ̀dá wá san láyé kó lè yé yín yékéyéké. mo sọ fún yín mo ní gbogbo ẹ̀dá tó wáyé àwa san gbèsè ni ṣe wá rí orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń sọ pé gbogbo ẹ̀dá pátápátá ní òjẹ́ yìí ó ní í ṣe pẹ̀lú gbèsè tá a wá san láyé ó ní í ṣe pẹ̀lú ìgbé ayé ẹ̀dá láyé kí lorúkọ mẹ́tẹ̀ẹ̀ta ìbéèrè yìí ó kẹnu díẹ̀ kò sì tó kẹnu ẹ jẹ́ n sáré ṣàlàyé ẹ̀ nítorí ìjọba àkókò ẹ kú kalẹ̀ o. a jẹ́ pé kí n káàbọ̀ sábàlá ìṣàlàyé ìbéèrè àwọn tó bá jẹ́ olólùfẹ́ ètò Òkè Àgùnlà dénúdénú àwọn tó nífẹ̀ẹ́ Mr Quality dọ́kàndọ́kàn tó bá ti ń gbọ́ tí instrumental yìí bá ti ń dún wọ́n á ní dákun bá mi yín rédíò yín òkè jẹ́ kí n gbọ́ lálálá jẹ́ n gbọ́ ohun tí bọ̀bọ́ yẹn fẹ́ wí ti wà nínú ẹ̀jẹ̀ mi ṣe mí ní ilé ṣe kí n má gbóṣùbà káre fún gbogbo àwọn pásítọ̀ yìí àwọn wòlíì àwọn ẹlẹ́sìn kan àbáláyé tó fi mú àwọn ṣéwù àwọn àfáàfáà tó fi kálámù dánmọ́lẹ́kùn àríṣe kọ́ńdókọ́ńdó fẹ́rí àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí kí n má parọ́ tàn yín wọn ò fi wálẹ̀ o mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé ní àjò yìí ò rọrùn ìgbàgbèje èèyàn ló máa dùn mọ́ nù ṣùgbọ́n lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn pásítọ̀ àwọn àfáàfáà àwọn ẹlẹ́sìn kan àbáláyé táwọn oníṣẹ̀ṣe ṣe bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ohun ti pé ṣe mo dúpẹ́ gan gbogbo àwọn ògo tí ń nà pátápátá ohun tí àwọn èso yín níbi yóò tí wọ́n bá rí kí wọ́n wà wọ́n bàjẹ́ ò ní kàn wọ́n gbogbo èyí tẹ̀ wá jẹ́ kan náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣùgbọ́n tẹ́ nífẹ̀ẹ́ wa dẹnudẹnu tẹ́ nífẹ̀ẹ́ ẹ̀bùn Ọlọ́run lára Mr Quality wípé arákùnrin ọmọdé ni ó ti bẹ̀rẹ̀ dáadáa Ọlọ́run kó jẹ́ kó parí dáadáa tẹ́ máa ń fi àdúrà yìí tẹ́ máa fi ń ràn wá lọ́wọ́ tèmi náà máa fi ń ṣẹ̀sùn re fún yín nìyẹn o gbogbo àwọn èso tí ń nà pátápátá wọn bá ìgbà tí òkè àtilẹ̀ tó wọn ò bá ti yé wora wọn láàrin ìṣẹ́jú kan ó jẹ́ pé ìṣẹ́jú wíníwíní sẹ́kọ̀ǹsì kan sánmà àtilẹ̀ wọn ò yé wora wọn tó ṣà ń wora wọn lójúlójú kò sí nǹkan kan tó dí wọn lójú kò sí nǹkan kan tó dí wọn lọ́wọ́ láti wora wọn ọwọ́ ọ̀bàjẹ́ ò ní kan àwọn èso tí yín náà gbogbo àwọn ọmọ yín pátápátá wọn á yàre lójú yín nígbà tẹ́
tẹ́ ẹ̀ bá tún sẹ́láyé náà iná ògo wọn ò ní kú ẹ̀yin náà wà ní rùn pa ẹ̀ ní tọrọ kú fún yín ẹ̀ ní tọrọ kú fúnra yín wò sì ní tọrọ kú fún yín ẹ̀ ráyè sàmí bẹ́ẹ̀ lẹ́bí sì tó torí mò ń rọ́wọ́ àdúrà yín lára mi ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín látàrí bó ṣe jẹ́ pé àjò yìí ò rọrùn tó ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà pé ká máa lórí ká máa bọ̀rí kí náà ògo yìí má kú tẹ̀ ń gbìyànjú lọ́tún lọ́sì oh my god ṣe mo dúpẹ́ gan ẹ̀ ní sì ṣe ẹ̀ ní sì jẹ́ ẹ̀ ní sì mú ẹ̀ ní sílẹ̀ tẹ̀ owó ayé ò ní tẹ̀ yín ṣe mo dúpẹ́ gan béèrè tí mo béèrè torí ìjọba àkókò má ṣe má parọ́ tàn yín mo ní pé orúkọ mẹ́ta kan wà tó ní ṣe pẹ̀lú ìgbé ayé ẹ̀dá ó ní ṣe pẹ̀lú ibi tí ẹ̀dá ti ń bọ̀ ó ní ṣe pẹ̀lú ìgbé ayé tẹ̀dá ògbéǹgbà tó wà láyé bẹ́ẹ̀ ló ní ṣe pẹ̀lú ibi tí ẹ̀dá ń lọ lórúkọ mẹ́tẹ̀ẹ̀ta náà ṣe má parọ́ tàn yín ọ̀pọ̀lọpọ̀ rántí àkọ́kọ́ wọ́n rántí ẹ̀kejì wọ́n gbàgbé ẹlẹ́kẹta bẹ́ẹ̀ lábẹ́ bó tilẹ̀ kórè ẹ̀dá ò gbọ́dọ̀ gbàgbé ibi tó ti ń bọ̀ ẹ̀dá ò gbọ́dọ̀ gbàgbé ibi tó wà bẹ́ẹ̀ lẹ̀dá ò gbọ́dọ̀ gbàgbé ibi tó ń lọ torí pé ẹ̀dá tó bá gbàgbé ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta tàbí tó gbàgbé méjì nínú mẹ́tẹ̀ẹ̀ta tàbí tó tiẹ̀ jẹ́ kí mẹ́tẹ̀ẹ̀ta gan ló gbàgbé ó fẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ṣeéṣe kó bẹ̀rẹ̀ rẹ̀ ó ṣeéṣe kó máa bá a lọ rí ó ṣeéṣe kó má gúnlẹ̀ síbi tó dáa ẹ má parọ́ tàn yín gbogbo ẹ̀dá pátápátá òun ni yóò fi orúkọ ọmọ pè abímọ o abímọ o abímọ o ṣùgbọ́n ṣe má parọ́ tàn yín àti bí orúkọ abímọ yìí lògo ẹlòmíì ti yí padà tó sì ti pa ògo ẹlòmíì dà bẹ́ẹ̀ ni mo sọ fún yín kábíyèsí ọlọ́run ọba mi ọ̀rọ̀ wọ́n ló lọ̀rọ̀ yìí tó fi ṣe ìran Mr Quality lóòótọ́ ó yé mi yékéyéké bẹ́ẹ̀ ni bóyá tó wá kún mi láhọ́n lálẹ́ yìí wọ́n á ro ahọ́n yìí lágbára lálẹ́ yìí kí n tó bẹ̀rẹ̀ sí máa ṣí àwọn ọ̀rọ̀ yìí láwẹ́láwẹ́ káyọ̀ olúwa lè mọ̀ pé bọ̀bọ́ yìí kọ́ ló ń sọ̀rọ̀ lóòótọ́ ọ̀rọ̀ tí bọ̀bọ́ yìí ń sọ ju ọjọ́ orí ẹ̀ lọ lóòótọ́ ọlọ́run gangan ló mọ̀ọ́mọ̀ gbé ọ̀rọ̀ yìí ló gbẹ́kànga ọ̀rọ̀ sọ́pọ̀lọ́ ẹ̀ ló gbẹ́kànga ọ̀rọ̀ sínú ẹ̀ ó sì kan omi nínú omi yìí ló wá ń bù tó fi ń bọ́ ẹgbàágbèje ìjà káàkiri àgbáńlá ayé ṣe má parọ́ tàn yín abímọ o ọlọ́run ṣe wọn abímọ o abí ọkùnrin o abí obìnrin o abí ìbejì o ó ní ṣe pẹ̀lú ìrìn àjò tẹ̀dá ó rìn láyé tó di pé yóò gba orúkọ kejì bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ níbi abímọ yìí mo lògo ẹlòmíì ló ti bẹ̀rẹ̀ sí ní yìnrìn bọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín o níbi abímọ yìí ìyẹn orúkọ ọmọ eléyìí tó gbà tó jẹ́ pé ọmọ bébì orúkọ yìí bẹ̀ yìí gangan níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ló ti yí ògo rẹ̀ padà ti pa ògo ẹlòmíì dà láti bí abímọ ní pé ṣé kí n má parọ́ tàn yín kọ̀ǹkàn tó fi wo ẹlòmíì lọ́jọ́ abímọ nígbà tó kó tó di pé gorúkọ níbẹ̀ kàǹkàn yìí ṣọ́pọ̀lọpọ̀ ọmọ ibi tó wà níbẹ̀ lógo ẹlòmíì ti yí padà omi ìwé àkọ́kọ́ ńkọ́ ṣé má parọ́ tàn yín ibi tí ọkùnrin míì tó tiẹ̀ tó wá ponú dé nígbà tí ìyàwó bá bímọ tó má ní ìkejì ọmọ rẹ̀ ẹ má wọrí ẹ ṣá lọ ṣe bẹ́ẹ̀ ṣe oh my god láti bí ibi abímọ orúkọ bẹ́bí yìí gangan òun ni ìpèníjà tẹ́lómi ò kojú títí tí ó fi jọlọ́run nípè níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ jẹ́ pé nǹkan tó ń ṣe ọláyé ò ṣe ó ogun ìdílé ò bá já ṣùgbọ́n bí orúkọ àkọ́kọ́ abímọ yìí níbẹ̀ lẹ́lòmíì ti gbógun látàrí wípé àwọn nǹkan tó yẹ kí àwọn òbí yálà ìyá tàbí bàbá kí wọ́n ṣàkíyèsí ẹ̀ tí wọ́n ṣàkíyèsí ẹ̀ níbẹ̀ ni wàhálà ti dé sórí ọmọ jẹ́ tí ẹ̀ mọ̀ kọ̀ǹkàn tí wọ́n kọ́kọ́ fi wẹ ọmọ yín níbo ló wà omi tí wọ́n kọ́kọ́ fi wẹ ọmọ yín gbà tó fi wà nílé ìwòsàn níbo lẹ dà á sí ebi ọmọ èkejì ọmọ níbo lẹ gbé e sí ṣé ẹ mọbi tó wà ẹlòmíì ò mọbi tó wà ṣé má parọ́ tàn yín ibi tí wọ́n ti ṣe tí wọ́n ti dábẹ́ fọ́mọ ẹlòmíì tí wọ́n ti dá abẹ́ fún bí àwọn gé dodo àbí àwọn ìwọ́ tí máa jábọ́ níbo ló wà abẹ́ tó ń gé fọ́mọ àwọn nǹkan tó ń gé ń bẹ̀ níbo ló wà àìlákàsí ẹlòmíì àìlákàsí òbí àìlákàsí ọkùnrin tàbóbìnrin ọ̀làjú yìí òun ló tún kọ́ bọ́kọ̀lọpọ̀ ẹ má wọrí ẹ kó fáwọn nọ́ọ̀sì náà àwọn nọ́ọ̀sì á dispose ẹ lọ kó sínú dustbin náà àwọn ọmọ ọmọ yẹn máa nọ kí ni ìdọ̀tí ni gbogbo àwọn yẹn ṣe má parọ́ tàn yín ó ní nǹkan tó ṣe kókó torí pé gbogbo ẹ̀dá ló máa jórúkọ yìí lóòótọ́ fún ẹ̀kọ́ ọbẹ̀ tó wà ńbẹ̀ tóun ti kò mú òkun tá a fẹ́ fàyọ́ ńbẹ̀ ni pé kì í ṣe orúkọ lásán ilé tí ẹ̀dá ò jẹ́ ó ní í ṣe pẹ̀lú ìrìn àjò tí ẹ̀dá ó rìn láyé ó ní í ṣe pẹ̀lú ìgbà tí ẹ̀dá fi wà láyé ó ní í ṣe pẹ̀lú irú ikú tí ẹ̀dá ò kú yóò là kọ́kọ́ orúkọ tí wọ́n tún wá fún ẹ̀dá gangan fúnra rẹ̀ lágbájá ayọ̀mídé joy mi ayọ̀ mi ó ti dé ẹ má parọ́ tàn yìí orúkọ tí ẹ̀dá ó gbà láyé náà tún ní í ṣe pẹ̀lú ìgbé ayé orúkọ a máa ru ọmọ lóòótọ́ torí pé orúkọ tó máa fún ọmọ àti orúkọ tí àwọn òbí tòun ti àwọn ọ̀rẹ́ àti alábàtàn tó máa tẹ̀mọ́ ọmọ lára ó máa ní í ṣe pẹ̀lú bí ìkádàrá tòun ti ìṣẹ̀dá ẹ̀ náà bí ó ṣe gbé rìn tó nínú àti jẹ́ èèyàn láyé bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìrìn àjò ẹ̀dá nínú ayé tó máa ní í ṣe pẹ̀lú orúkọ náà nígbà míì wípé ìṣẹ̀dá àti orúkọ nígbà míì tí orúkọ àti ìṣẹ̀dá tí wọn ò bá sọ̀rí ara wọn orúkọ a máa tako ìṣẹ̀dá a sì máa tako orúkọ kò wá ní jẹ́ kí irúfẹ́ olórúkọ bí àti oníṣẹ̀dá kò ní jẹ́ kí ẹni tó ní irúfẹ́ orúkọ bẹ́ẹ̀
kó tètè kírìn àjò ẹ̀ kó tètè já kánmọ́kánmọ́ pé orúkọ tó fún ó ń tako ìṣẹ̀dá ẹ̀. ẹ má parọ́ tàn yín orúkọ kẹta ló kú ó jẹ́ gbogbo ẹ̀dá pátápátá tó wà láyé là á gbà á ṣùgbọ́n kí ni ẹ̀kọ́ tá a fẹ́ fà ń bẹ̀ kí ni kò mú òkun tá a gbọ́dọ̀ fà ń bẹ̀ ni pé ẹ̀dá mélòó ló rántí àwọn ìpilẹ̀ṣẹ̀ yìí ẹ̀dá mélòó ló tiẹ̀ ń fojoojúmọ́ rántí pé ó máa ń jẹ wọ́n sẹ́yìn tó bá di lọ́la ó máa ṣiṣẹ́ kí n má ro oúnjẹ yìí jẹ mọ́ wọ́n sọ pé ẹ dákun ẹ bá wa gbókùú jáde gbogbo àwọn aṣọ lọ́lọ́kùn òjọ̀kan tá a kó sínú wardrobe yìí wọn wà ní rí kankan mú bẹ̀ tí wọ́n á fi sin lúwẹ̀ rẹ̀ wọ́n wá ní ẹ wá lọ raṣọ funfun wá ẹ wá lọ ṣe gbá wá ẹ wá lọ ṣàwo wá èyí tó jẹ́ pé gbogbo nǹkan tá a kó jọ ilé tá a kó jọ ọkọ̀ tá a kó jọ ilẹ̀ tá a rà tòun ti oríṣiríṣi dúkìá tá a ní kọkàn wá ní wúlò mọ́ ń bẹ̀ á wà da gbogbo ẹ̀ lẹ̀ èèyàn mélòó ló ń rántí àkókò yìí èèyàn mélòó ló ń rántí ọjọ́ yìí èèyàn mélòó ló ń rántí pé a wálé ayé láti wá fúngbà díẹ̀ ni àní wà ń bẹ̀ lọ títí láéláé ọjọ́ kan tá a wá fẹ́ kúrò yìí kò sẹ́nikẹ́ni tó mọ̀ wípé nǹkan tọ́lọ́run fi ju gbogbo ẹ̀dá lọ rèé. bẹ́ẹ̀ ni mo sọ fún yín náà èèyàn mélòó ló ń rántí ẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀dá pátápátá tó wáyé ló gbọ́dọ̀ máa rántí ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ ni jẹ́ àṣìṣe kan tí ẹ wà tí mo tó ṣeé ṣe kó wáyé níjọ́ abí mi lè tó ní ṣe pẹ̀lú ọjọ́ òbí mi orúkọ tó fún mi gan sóti ẹ̀ wá ní ṣe gan pẹ̀lú àti lọ síwájú mi àbí ìfàsẹ́yìn mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lẹ́yìn orúkọ yìí ń kọ́ níbo ni mo fẹ́ gúnlẹ̀ sí ìdá mélòó ló ń rántí ẹ̀ ìdá mélòó ló ń béèrè irúfẹ́ ìbéèrè yìí lọ́wọ́ ara wọn. Mr Quality lórúkọ tèmi ẹ̀yin ò ní kú àwa náà ò ní kú níkànnì yìí àwa àfi àìkú àfi dẹ́gbẹ̀rà. Thank you.